الشهادة اللبوب الأربجي. أعوذ بالله من الشيطان الرجيم. صلواته بسم الله الرحمن الرحيم. ẹ̀rí àsìkò tí máìkì tẹ̀mí lọ́wọ́ yìí èmi fẹ́ kárí àwọn èèyàn lọ́ǹgì ni. ẹni sùúrù bó ṣe dúró yìí àwọn èèyàn kan wà níbí tó ṣe pé ìfẹ́ àbọ̀ǹkìtì bá náà ni wọ́n ní ìgbà sì dá wọn jòkó náà pé kán jòkó àmọ́ ẹ̀mí wàá fún wọn lásìkò lóyún tèmi ẹ̀ ní sọ̀rọ̀ púpọ̀ ẹni sùúrù ìdí ń ṣe wá lọrin àrùn yẹn ti ń sọnà díẹ̀díẹ̀ Ìlọrin alamu olímọ̀ bidáhì. alamun alimu bidahi. alamu ulima bidahi. alamun ulimu bidahi. ana anu awanihi. Ana awanihi. ẹni tí ààrẹ bá ń ṣe tó bá ti mọ̀ pé nǹkan ṣe òun ó dà pé ń san bọ̀nu àwọn kejì bá nǹkan kan ò lè ṣe yín ẹni sùúrù ìdí ni pé ẹni tó bá wọ abẹ́ ṣe wà yìí tí ò ní challenges ó ti jẹyàn èmi máa ń láìkì wàhálà tó bá wà lára mi dákú òfin rí ẹni sùúrù ẹ dákú tó bá ń bẹ lára mi dákú òfin rí dákú lára mi kí n rí màmá dé ìgbọ́dọ̀ sọnù ọlọ́run bàbá àtìyá àfààyàn òun náà là ń gbọ́ nísìn ọgọ́rùn tí ṣẹlẹ̀ ń tí wọ́n gbé ọmọ tí ẹni tí ò ní làákàyè ni yóò ádámù yóò jà kó lára rẹ̀ ni. ádámù yẹn yóò jà kó nínú ara rẹ̀ ni pé ó dà ẹgbà iná sì fẹ́ ṣe náà nù ẹ má jẹ́ kí yín wáyé ádámù Bàbá Alágége, àṣẹ ìbò Ádámù Bàbá Alágége. ẹni sùúrù táyà bá ti jù yín lẹ̀ tẹ̀jọ́ lọ́run lẹ̀ if anybody wan fight then come. wàá ń tàbí lulẹ̀ ààrẹ bẹ́lẹ̀dí wàwálídí wọ́n máa wà láta. bíbí ṣe pàtàkì tẹ́ ẹ bá ní bíbí lẹ́nìí ẹ sálọ ni. wọ́n láyé sálọ ogun yẹn pọ̀ ọmọ ọkọlájẹ ni táwọn ẹsọ ọmọ ọkọ adọjì ni but ta ló ń bọ̀ agbájì lèmi èmi èsì ọmọ ọ̀nà ilẹ̀ sàwọ́ agbájì. wàá ń tàgé lólè àlàlì bàlẹ̀ wà wálídì. àbá tí eléyìí ń gbà lọ́wọ́ yẹn àbá ó yí tán wàkúlù tọ́ bí kì í sún mí sọ́fà yà àkúlù. Wakulu talibi sumi, wakulu tabi sumi, saufa yakulu. وكل حافر بير واقع فيها. وكل حافر بير واقع فيها. ẹ tó bá sin wọn ni ó jẹ ẹmbásì gbẹgbẹngàn náà ni ó kó sí sórí kó jákò yẹn àwọn èèyàn mú stand ní tẹ́lẹ̀ nínú ọkọ̀ yín ó jẹ́ gẹ́ráyè ni àyè ò sí mọ́ bí bàbá kò lára wa ó fún àwọn èèyàn mi láyè ni. wakulu tabi sumi saufa yakulu. wakulu hafiri biri waki ofiya. àwọn yìí dà Amiru Sakiri dà ẹ bá bọ̀ wá gbogbo ẹni tó bá ṣe wọ́n lómi àjẹ́. lómi àjẹ́. gbogbo ẹ kòtò omi àkọsí ìfúnra
fúnra ẹ̀. fúnra rẹ̀. lọ́la lórí tẹ̀ ń lò mọ́. gbogbo ẹ̀ tó bá ṣe wọ̀ lómi. ajá gbogbo kòtò omi àgọ́sí fúnra rẹ̀. lọ́la lórí tẹ̀ ń lò mọ́ wá. mo fẹ́ tú sọ́dún Kùránì kalẹ̀ níbi ọ̀rọ̀ kan tó sọ lẹ́ẹ̀kan torí nígbà tí ló bá fi mọ́ ẹ̀sìn á máa gba òdúdú ni gbogbo àfáà tí ń bẹ lóṣà mídíà náà máa kéwò ọ̀rọ̀ yẹn ó wúwo gan. táwọn yẹn bá bẹ̀rẹ̀ sí ní fa wàhálà nísìn ẹ rí i pé wàhálà ti dé ogun òsìlè wọ̀ lọ́rin àwọn náà níwà lójú ọ̀nà. mo ti tú ọ̀rọ̀ yẹn lẹ̀ ẹni tó bá tún wá wù tó fẹ́ sọ ni kó máa múra social media ò sì tí ì lè táwọn àti hàn káàkiri ayé wọn ò tí ì bí Facebook tí mo ti hàn. اللهم من عاداني فعيده ومن كادني فكده ومن أردني يهلكني فأهلكه ومن نصبني به فخذه أتم على ناره واكفني يمه وادخل ولا من